ṣé òṣèrébìnrin yìí ò ti forí jálé agbọ́n pẹ̀lú ọ̀rọ̀ tó sọ sí Lizzy Anjorin báyìí? Bísọ́lá Badmus gbóríyìn fún òṣèré ẹgbẹ́ rẹ̀ yìí fún àtìlẹ́yìn rẹ̀ lẹ́yìn ìgbà tí Wàsíù Àyìndé pa òun àti ọmọ rẹ̀ tì. Ẹ farabalẹ̀ kẹ́ wá nǹkan fìdílé kẹ́ gbọ́ àkójọpọ̀ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. Ṣé òṣèrébìnrin yìí ò ti forí jálé agbọ́n pẹ̀lú ọ̀rọ̀ tó sọ sí Lizzy Anjorin báyìí? Gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa ní Bridget Adébáyọ̀ ti jáde tó sì sọ pitipiti ọ̀rọ̀ lórí ìjà burúkú tó ń lọ láàrin Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó, bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ àwọn òṣèré tó fi mọ́ àwọn àgbà òṣèré ni wọ́n ń yẹra fún ọ̀rọ̀ náà, àyàfi Àjàlá Jàlíngò tó fẹnu bà á níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe láìpẹ́ yìí, níbi tó ti ní ìjà yìí ti wà láàrin àwọn òṣèré méjì láti bí ọdún 15 sẹ́yìn, tí òun sì gbìyànjú láti parí rẹ̀ nígbà tí òun jẹ́ gómìnà ẹgbẹ́ òṣèré orílẹ̀-èdè Nàìjíríà ANTP ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó, pẹ̀lú pé ojoojúmọ́ ni àwọn èèyàn ń ké sí àwọn àgbààgbà agbo òṣèré láti dá sí ọ̀rọ̀ náà nítorí pé òṣèré ni àwọn méjèèjì yìí, àti pé nǹkan àbùkù ńlá ni eléyìí jẹ́ sí agbo òṣèré. Tó ń ti bẹ́ẹ̀ náà níṣẹ́ ni kẹ́kẹ́ pamọ́ àti ọ̀rọ̀ àwọn àgbààgbà yìí lẹ́nu, tí ọ̀rọ̀ náà sì ń ràn sí lójoojúmọ́. Ní báyìí o, àìwí bẹ́ẹ̀ ká kú bẹ́ẹ̀, àti pé ọ̀rọ̀ ò lè tóbi títí ká fọ̀bẹ bù, ẹnu náà la fi máa sọ ní òṣèré ilẹ̀ wa ni Bridget fi ọ̀rọ̀ náà ṣe, pẹ̀lú bó ṣe jáde láì bìkítà ohun tó lè ti ìdí ọ̀rọ̀ náà yọ, sì fi àwọn ọ̀rọ̀ kàbìtìkàbìtì ránṣẹ́ sí Lizzy Anjorin báyìí pé mo ti gbìyànjú láti dákẹ́ tí mo sì ń jà fitafita pẹ̀lú ọkàn mi pé kí n má sọ̀rọ̀, kò wù mí kí n sọ̀rọ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n mo kàn fẹ́ sọ eléyìí, nǹkan mẹ́ta péré sì ni mo fẹ́ sọ, ṣùgbọ́n àwọn nǹkan tá a mọ̀ ni mo kàn nílò láti kọ wọ́n sílẹ̀ bóyá tó o bá wà ní ilé ìwẹ̀ tàbí ibì kan tí ara rẹ ti wálẹ̀, bóyá wàá lè wo fídíò ilé ẹ̀kan sí i. Mo mọ̀ pé kì í ṣẹ̀bi rẹ o, àwùjọ tá a wà ló já ọkulẹ̀, bákan náà ni ìgbéyàwó rẹ àti ọkọ tó o fẹ́ pàápàá já ọkulẹ̀, àwọn mọ̀lẹ́bí rẹ náà já ọkulẹ̀, káti ẹ̀ sọ pé ìwọ ò gbọ́n Lizzy, mo fẹ́ kó o jókòó kó o gbọ́ ohun tí mò ń sọ, ìwọ ni mò ń bá wí o, ìwọ Lizzy, káti ẹ̀ sọ pé ìwọ ò gbọ́n, ó yẹ kó o lè fẹ́ ọkọ tó gbọ́n tí yóò máa kó ẹ ní ìjánu tàbí fi ẹ́ sábẹ́ ìbáwí. Táwa ní ọkọ rẹ kò gbọ́n, bí ó yẹ kí ẹbí ọkọ rẹ tàbí ẹbí tiẹ̀ gan ti yẹ kó mọ̀ pé ọmọ wa yìí o, a ti mọ̀ pé ó ní àrùn ọpọlọ tó máa ń jẹ́ kí èèyàn máa tinú ayọ̀ bọ́ sínú ìbànújẹ́ lẹ́ẹ̀kan náà, tí àwọn olóyìnbó máa ń pè ní bipolar disorder. Bẹ́ẹ̀ ni ó yẹ kí wọ́n ti mọ eléyìí, bí ò tí ì rírú èèyàn tí àrùn yìí le lára rẹ̀ bíi tiẹ̀ rí, kò sẹ́ni tó le mọ́ bíi tiẹ̀ nílẹ̀ adúláwọ̀ àti lágbàáyé. Nítorí náà ó yẹ kí wọ́n ti mọ̀ kí wọ́n sì ti gbà á. Wàá ti lé lẹ́ni 40 ọdún báyìí, ó yẹ kí wọ́n ti mọ àwọn nǹkan tí wọ́n lè ṣe tí wọ́n máa fi lè fi ẹ́ sábẹ́ ìbáwí. Nítorí náà kì í ṣe ẹ̀bi rẹ. Ká ní pé àwùjọ tá a wà yìí jẹ́ àwùjọ tó lajú ni, gbogbo rádaràda tó ń ṣe lórí ayélujára yìí, tó bá jẹ́ pé ilé-iṣẹ́ ọlọ́pàá ń ṣiṣẹ́ dáadáa ni, ó yẹ kí wọ́n ti pè ẹ́, ó yẹ kó o ní oníbẹ̀rù kan, ó máa ń wá sórí ayélujára ní gbogbo ìgbà téèyàn bá wà lórí ayélujára, ìbáà jẹ́ Instagram ni tàbí TikTok tàbí èyíkéyìí, èpè ni wàá máa ṣẹ́. Èpè yìí kì í ṣe fún ẹnikẹ́ni o, wàá máa ṣépè fún àwọn ọmọ. Nǹkan ìtìjú ńlá sì ló jẹ́ fún àwọn abiyamọ. Níṣe ló yẹ kí wọ́n gba ọmọ yẹn lọ́wọ́ rẹ. Ọmọ rẹ yẹn kí lorúkọ ẹ̀? Florida. Ẹ̀rù ń bà mí gidigidi fún ọjọ́ iwájú ọmọ náà. Mo mọ̀ pé Sátánì pàápàá ní àwọn alátìlẹyìn tiẹ̀. Torí gbogbo àwọn tó ń tẹ̀lé ẹ lórí gbogbo ìkànnì ayélujára rẹ, àwọn tí wọ́n ń bá ẹ dòwò pọ̀, gbogbo àwọn tí wọ́n ń bá ẹ ṣe, tí wọn ò rí pé àwọn nǹkan tó ń ṣe ìburú jáì. Ó jẹ́ ìwà ìkà, bẹ́ẹ̀ ló kọjá sísọ. Abùgìjẹ ni wọ́n gan ni wọ́n já ẹ kulẹ̀. Nísìnyí mo fẹ́ kó o fi ara rẹ balẹ̀ kó o sì sinmi. Níṣe ló yẹ kí wọ́n mú ẹ, kí wọ́n sun ẹ pọ̀, kí wọ́n jù ẹ síbì kan, kí wọ́n máa fún ẹ lóúnjẹ. Tó o bá gbọ́ kí wọ́n nà ẹ dáadáa. Bí wọ́n ṣe kọ́ wa nílẹ̀ adúláwọ̀ nìyẹn. Àwọn òyìnbó ni ó máa fọwọ́ ra ẹ lórí. Tó bá jẹ́ mi ni màá máa lù ẹ ni, màá lù ẹ dáadáa. Ọkọ rẹ yẹn kò wúlò rárá o. Ló ń ṣe pàápàá tí wọ́n máa nà ẹ dáadáa tó máa sùn fún bí 20 ọdún. Nígbà tó máa fi jáde ara rẹ á ti balẹ̀. Tó bá jẹ́ pé àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ ni, ó ti yẹ kí wọ́n pè ẹ́, ó ti yẹ kí wọ́n fọ̀rọ̀ wá ẹ lẹ́nu wò, ó ti yẹ kí wọ́n fòpin sí gbogbo ohun tó ń ṣe yìí. Ó yẹ kí ẹnìkan ti ẹ̀ dìde kó ṣe nǹkan lórí ọ̀rọ̀ ọmọbìnrin yìí, rí ó jẹ́ ohun tí kò dáa fún àwùjọ àti agbègbè wa pàápàá. Àbí ṣé kò súnyàn ni? Àṣà lè kúrò lórí ayélujára nítorí tiẹ̀. Gbọ́ mi dáadáa o, kò tiẹ̀ yẹ kí n dá ẹ lóhùn. Màmá mi ti pè mí, mo ní mo ti gbọ́. Ẹnìkan tó pè mí pé kí n má dá ẹ lóhùn. Ẹ̀gbọ́n mi obìnrin gan ti bá mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí tó ní Bridget, ó ti lọ tọ́ àwọn warriors. Màmá mi ló ní kí n má dá ẹ lóhùn. Àǹtí mi kò tiẹ̀ sọ ohunkóhun ní tiẹ̀. Ṣó o rò pé o lágbára ni? Kì í ṣe ìwọ nìkan ló ní wèrè o. Ibi tí wèrè tiẹ̀ ti parí ni tẹlòmíì ti bẹ̀rẹ̀. Mo máa fojú fo eléyìí, ṣùgbọ́n mo mọ̀ pé o sì máa fún mi lésì o. Ṣùgbọ́n mi ò ní dá ẹ lóhùn. Mo kàn máa wò ẹ́ bí ọmọdé ni, nítorí bí ọmọdé ló ṣe máa ń hùwà, bó tilẹ̀ jẹ́ pé o ti dàgbà. Ṣùgbọ́n àmọ̀ràn mi ni pé kí wọ́n gba ọmọ Florida yẹn kúrò lọ́wọ́ rẹ. Mi ò ní dá ẹ lóhùn mọ́. Ṣùgbọ́n tó o bá sọ nǹkan tó bá bí mi nínú, tí mo bá gbọ́, mo máa wá ẹ. Mi ò ní fún ẹ lésì mọ́. Màá kàn wá ẹ ni. Mo mọ̀ pé ọ̀rẹ́ ni bá ẹ wí. Tó o bá rẹ́ni bá ẹ wí, tó o bá dàgbà sí Ṣómólú, tí wọ́n nà ẹ gidigidi, o ò ní máa ṣe gbogbo ìranù tó ń ṣe yìí. Mo kàn fẹ́ kó o mọ̀ dáadáa ni pé mo máa wá fún ẹ. Mo ti gbọ́ pé wọ́n ló sọ pé o ní ìgboyà, wọ́n ló sọ pé o ní ọlọ́pàá. Wà
wàá rí mi wò bí ìran, jẹ́ ká sinmi, Lizzy jẹ́ ká sinmi, ta ló bí ẹ ná. Báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni òṣèré yìí ṣe sọ̀rọ̀ nínú fídíò tó gbé jáde sórí ìkànnì ayélujára rẹ̀. Àwọn èèyàn tó ń fèsì sábẹ́ fídíò náà sì ń sọ pé ọ̀kan ni òṣèré yìí nínú àwọn tó ń bá Lizzy sọ òdodo ọ̀rọ̀. Àmọ́ tí ẹ ò bá gbàgbé, Bridget ti kọ́kọ́ jáde ṣáájú lórí ìkànnì ayélujára Instagram rẹ̀ tó sì sọ pé ṣé a lè rí èèyàn kan nínú gbogbo wa tó lè jọ̀wọ́ bá wa wá obìnrin yìí lọ kó bá wa fún lẹ́sẹ̀ lẹ́nu kójú rẹ̀ bẹ́jẹ̀. A lè rí èèyàn kan tó lè la sísọ́ọ̀sì mọ́ lẹ́nu. Ẹ bá mọ ẹni tí mò ń sọ, ẹ pe orúkọ rẹ̀ nísàlẹ̀ ńbẹ̀ yẹn torí ó ti sún wa. Ẹjọ́ yìí pọ̀, ó ti sún wa gbogbo ìgbà lórí ayélujára ni. Ẹjọ́ yìí náà ni ṣé ò lẹ́bi ni? A ò lè wá èèyàn kan ṣoṣo tó lè lọ bá wa gún ẹnu rẹ̀. Báyìí ni òṣèrébìnrin ṣe sọ nínú fídíò yìí tí àwọn èèyàn sì ń dárúkọ Lizzy sábàlá àríwísí rẹ̀. Làwọn míì sì ń sọ fún un pé ó ti wá fún àwọn jagunjagun o, ìyẹn àwọn warrior gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń pe àwọn alátìlẹyìn Lizzy Anjorin. Eléyìí ni arẹwà òṣèrébìnrin ilẹ̀ wa tó máa ń talé tó tún máa ń taṣọ ni Lizzy Anjorin rí tó fi fèsì pé ẹ̀wọ̀n ni ọkọ ọmọbìnrin náà wà. Lizzy ní ta ló ń jẹ́ Bridget, àwa ò mọ̀ kíá. Ọmọ kan tí Gistlover sọ pé ọkọ rẹ̀ ṣe yahoo tọkọ rẹ̀ wà lẹ́wọ̀n, sọmọ tọkọ rẹ̀ wà lẹ́wọ̀n tó ń sunkún tí Gistlover gbé nígbà yẹn ṣóò ló ń jẹ́ Bridget. Èmi ò mọ̀ o, ọmọ tọkọ rẹ̀ sì wà lẹ́wọ̀n yẹn ṣèbí ìgbà tí bọ̀bọ́ yẹn ń fẹ́ ló lọ sẹ́wọ̀n, ọkọ rẹ̀ sì wà lẹ́wọ̀n. Wàá gbèjà Ìyábọ̀ Òjó, ọkọ rẹ̀ ò ní sí lẹ́wọ̀n kẹ̀. Nígbà tí àwọn èèyàn sì dá Lizzy Anjorin lóhùn pé ọkọ ọmọbìnrin yìí ti kúrò lẹ́wọ̀n, Lizzy náà tún dáhùn pé ṣé ìyàwó tẹ̀wọ̀ndé ló fẹ́ wá máa sọ̀rọ̀ sí wa. Báyìí àti àwọn ọ̀rọ̀ míì lóríṣiríṣi ni Lizzy sọ sí Bridget nítorí àwọn ọ̀rọ̀ tí Bridget sọ ṣáájú yìí kó tó wá di pé ọmọbìnrin yìí ti tún wá fèsì báyìí. Táwọn èèyàn sì ń dá gbogbo àwọn àgbà òṣèré lẹ́bi pé ó yẹ kí wọ́n ti dá sí ọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ làwọn míì sọ pé ọjọ́ wo ni Lizzy ti hàn nínú fíìmù gbẹ̀yìn, àbí kí làwọn yẹn fẹ́ sọ fún un tó máa gbọ́, àti pé ẹni tó burú mọ́ o, wọ́n ní ó kàn wá ẹni tó máa sọ fún un tó máa dìjà ni. Pẹ̀lú bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ yìí, ìjọba pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run nìkan ló lè parí ọ̀rọ̀ tó wà láàrin Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó yìí. Bisola Badmus gbóríyìn fún òṣèré ẹgbẹ́ rẹ̀ yìí fún àtìlẹyìn rẹ̀ lẹ́yìn ìgbà tí Wasiu Ayinde pa òun àti ọmọ rẹ̀ tì. Gbajúmọ̀ òṣèrébìnrin ilẹ̀ wa ní Bisola Badmus ti jáde sórí ìkànnì ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ òṣèré ẹgbẹ́ rẹ̀ Bíọ́lá Adébáyọ̀ fún gbogbo àtìlẹyìn rẹ̀ nínú gbogbo ìgbà tí òun wà nínú ìdojúkọ àti ìlàkàkà tó lágbára. Òṣèrébìnrin tó jẹ́ ìyá ọmọ Wasiu Ayinde yìí ló jáde sórí ìkànnì ayélujára rẹ̀ tó sì gbé fọ́tò òṣèré ẹgbẹ́ rẹ̀ tó tún jẹ́ atọ́kùn ètò Talk to Be ní Bíọ́lá Adébáyọ̀ tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Bíọ́lá Ẹ̀gbin Ọ̀ká síbẹ̀. Bẹ́ẹ̀ ló kọ àwọn ọ̀rọ̀ dídùn lóríṣiríṣi àti ọ̀rọ̀ ìdúpẹ́ sábẹ́ rẹ̀ pé ọ̀rẹ́ mi tó rẹwà gidigidi, ó fa ara rẹ̀ kalẹ̀ nígbà tí mo nílò èjìká láti sinmi lé tó sì jẹ́ ohun iyebíye sí mi. Kò sí iye ọ̀rọ̀ tí mo lè sọ láti ṣàpèjúwe nǹkan tí àtìlẹyìn rẹ̀ jẹ́ fún mi nígbà tí mo ní ìpèníjà láti ọ̀dọ̀ Ọlọ́run. Ó ṣe tó jẹ́ èèyàn kan tí mo lè gbẹ́kẹ̀lé ní gbogbo ìgbà. Bíọ́lá Adébáyọ̀ mi tó rẹwà, Ọlọ́run yóò máa bùkún ilé iṣẹ́ rẹ, yóò sì tún mú gbogbo èròǹgbà rẹ tó jinlẹ̀ jù nínú ọkàn rẹ ṣẹ. Ọmọ ìyá mi lóbìnrin láti ọ̀dọ̀ ìyá mìíràn tí mo nífẹ̀ẹ́ sí jùlọ. Báyìí ni òṣèrébìnrin ṣe kọ ọ̀rọ̀ rẹ̀ yìí tí Bíọ́lá Adébáyọ̀ náà sì lọ fi ìdùnnú rẹ̀ hàn lábala àríwísí tó sì kọ síbẹ̀ pé Àdùnní Adé Adùnbárìn Mátòṣì, ó ṣètò wà láàyè fún wa, mo nífẹ̀ẹ́ rẹ arábìnrin mi. Bẹ́ẹ̀ lọ́pọ̀ àwọn òṣèré ẹgbẹ́ wọn àti àwọn olólùfẹ́ òṣèrébìnrin ń dúpẹ́ lọ́wọ́ Bíọ́lá Adébáyọ̀ fún àtìlẹyìn rẹ̀ ní gbogbo ìgbà. Bí ẹ ò bá gbàgbé, Bisola Badmus ti ṣàlàyé bí àgbà olórin fújì ilẹ̀ wa ní Wasiu Ayinde Marshal tí àwọn èèyàn túmọ̀ sí Kwam Wande Ultimate ṣe pa ọmọ tí òun bí fún un tì tí kò sì bìkítà nípa rẹ̀ rárá nígbà tó lọ sórí ètò Bíọ́lá Adébáyọ̀ tí àkọlé rẹ̀ ń jẹ́ Talk to Be. Níbi ìfọ̀rọ̀wérọ̀ yìí ni Bisola ti ṣàlàyé bí òun ṣe gbìyànjú tó kí Wasiu Ayinde tọ́jú Malik, ìyẹn ọmọkùnrin tí Bisola bí fún olúayé fújì tó jọ bí ìmúmu yìí, ṣùgbọ́n tí gbogbo ìgbìyànjú náà já sí pàbó. Bẹ́ẹ̀ ló sọ tìkáànú pé Wasiu Ayinde kò bìkítà nípa ọmọ rẹ̀ yìí tàbí kó tiẹ̀ fẹ́ mọ̀ bóyá ó wà lálàáfíà. Bisola jẹ́ kó di mímọ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ yìí kan náà pé òun bá ìlera kan tó lágbára pò lọ́wọ́. Òṣèré yìí ní òun ní ìdàgbàsókè nǹkan àjòjì nínú ọpọlọ tí àwọn olóyìnbó máa ń pè ní brain tumor tó sì ti pa iṣẹ́ àti ọrọ̀ ajé òun lára. Ó tẹ̀síwájú nígbà náà pé àgbà olórin fújì yìí ràn òun lọ́wọ́ nígbà tó kọ́kọ́ gbọ́ nípa ìlera òun yìí. Ó ní nígbà tó yá ni kò wá dáhùn lóhùn mọ́ tàbí gbé aago òun mọ́. Omijé bọ́ lójú àwọn èèyàn nígbà tí òṣèrébìnrin mẹ́nu lé gbogbo ìdojúkọ àti ìpèníjà tó ti là kọjá tí wọ́n sì dìde ìrànlọ́wọ́ fún un. Àwọn kan ṣe ń fi àdúrà ránṣẹ́, làwọn kan ń dáwó fún un, láwọn kan tiẹ̀ tún bá ọmọ rẹ̀ sọ̀nà ẹ̀kọ́ ọ̀fẹ́. Tí Bíọ́lá Adébáyọ̀ náà sì jáde ní ọjọ́ kẹjọ oṣù kẹrin ọdún yìí láti kéde pé wọ́n ti fún ọmọ rẹ̀ tó bí fún Wasiu Ayinde yìí ní ẹ̀kọ́ ọ̀fẹ́. Ó tilẹ̀ jọ pé inú ọ̀pọ̀ èèyàn dùn fún òṣèrébìnrin yìí àti ọmọ rẹ̀. Gbọ̀ngbọ́n ṣe ń bá wọn yọ̀nà ṣe ń béèrè pé ṣé ó yẹ kí ọmọ aláṣọ máa wà kísàbí tàbí kọ́mọ ẹlẹ́ran máa jẹgun. Wọ́n ní ṣé ó yẹ kó jẹ́ pé ọmọ àgbà olórin fújì ilẹ̀ wa yìí àwọn èèyàn tún máa bá ṣètò ẹ̀kọ́ ọ̀fẹ́ bí ọmọ tálákà láwùjọ. Wọ́n ní eléyìí
eléyìí kù díẹ̀ káàtó.